No problem, I will leave. Take money, gbogbo bí o ṣe kọ́rọ̀ wọlé yẹn láre sórí gbogbo wọn bọ́n ṣe wọnú lé ṣé gbogbo wọn ló gbanú lé ń bíbẹ̀ gbogbo nǹkan tó fi ń túlé ṣe ọ̀dà tó fi ń pè tí wà ń bí o anything tó bá ti sọnù yóò pè o wọ́n máa gbogbo àwọn ará àdúgbò yìí ìwọ ló pè wọ́n ní Williams nísìn o ìwọ ló pè gbogbo ní Williams o ó pè gbogbo wọn ní Williams ó yọ pumping machine ó yọ pumping machine ó yọ pumping machine kò lè vandalize ilé kó gbowó lọ kò lè Láre ò lè gbowó lónìí kò lè gbowó lálẹ́ yìí ó ti yọ pumping machine ó kó àwọn èèyàn wá kó máa vandalize sínú ilé kò lè gbowó lálẹ́ yìí tọ́lọ́wọ́ tí mo ná sínú ilé yìí sìn kò lè gbowó lálẹ́ yìí kò lè gbowó lálẹ́ yìí ó yọ pumping machine inú ilé Láre ò lè gbowó lálẹ́ yìí o ṣó ti yé ó ti vandalize ó ti yọ pumping machine. lọ́tí mọ̀ kọjá Láre lówó bá ṣe ó ti di mọ́sáfọ́sẹ̀ lówó tí Auto Bola owó oṣù méjì ló lò nínú owó rẹ́ǹtì ọdún kan Auto Bola dẹ̀ ní láti lóyìnbó ó ní kọ́kọ́ kó okay ó ti lò 2 months pẹ̀lú 20,000 tí mo fọ́ mi okay oṣù mẹ́lẹ̀ ó lò 2 months okay June lánàá oṣù kan ló ṣì lò okay ọmọ kan ọjà torí láìkì torí iṣẹ́ àwọn àbúrò wọn bírísì kí lè fẹ́ fàyè ìṣe kí lè fẹ́ fi ṣe gbogbo ẹ̀ náà ìyẹn lára kò yọ júbì sọ ti realize kó jẹ́ lówó ṣàpọ̀ sórí kéde òpárọ̀ fún ẹ kó jẹ́ lówó owó rẹ́sì tó kà lọ́wọ́ Láre yóò wò lè san. ẹ̀yẹ́ tó ti wọ 45 years tí ẹ ti tẹ́ owó ṣe rí. ó ti ṣàṣìlẹ̀ àdúgbò ọmọ èèyàn kẹ́sẹ̀ ẹ̀yẹ́ ni àtọmọ ẹgbẹ̀rẹ̀ ó ti ṣàṣìlẹ̀. ẹ̀kọ́ àlejò wèrè o. ẹ̀kọ́ àlejò wèrè o. wèrè tó yẹ o. ìmọ̀ káyé ẹ̀ ti bàjẹ́ bí mo tó ní. àti màmá kan náà tó ìlú. àti 2 o'clock ló ti máa ń pariwo tó ní jẹ́ kọ́ wàhálà ìgbò sùn. olórí burúkú aláyé bàjẹ́. aláyé sàkóso ló yẹ wọ̀ mí. nígbà tí a sọ ní jẹ́ kí ẹ yọ ọ́ wọ́n ti fẹ́ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ tó ṣe tọ́kùtọ̀ ayé wọ́n fẹ́ sọ̀rọ̀ fún mi. ó ti fi kúlẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àpò sílẹ̀ kó lè pọ̀ sí i. ó lè mọ̀ pé kí ló dé yìí. ó láìpẹ́ láàrin Láre ti tó ní. ẹjọ́ o bàbá àjọlá ò lórí o bàbá wa sí ìlú ẹjọ́ máa lọ padà wà lóò. gbogbo ẹni bá ti fi mí ré Olúwa fi wọ́n ré
tó bá ti jẹ́ pọ́ mi tó já ta mi tó dẹ̀ gbé nǹkan nínú ilé mi tó wá gẹ̀gùn fún mi ó máa parẹ́ tọmọtọmọ ni ó máa parẹ́ tọmọtọmọ ni ó máa parẹ́. ó yá jù ó rí pé mo sá fún ẹni ó rí pé mi ò sá fún ẹni ó wá ní o wá ń fọ nǹkan ẹ̀ ń bà kan jẹ́. gbogbo àwọn tó bẹ̀ yín wọ́n máa ṣòfò tọmọtọmọ ní ipò tán bá wà ló máa ṣí wọn nípò ni. sọ̀rọ̀ àwọn ta ni àwọn tó bẹ̀ wọ́n mo ti mọ̀ náà. ok ìwọ tún wọlé wa wá paná àbí. Mọ́mí, ẹ̀ka lẹ́mọ̀. Ìsàrà mi ni. What happened? You brought water. For me? Yes. You said you haven't. I'm coming upstairs. Is the door open? No, just drop it by the door. Don't worry. No, bring it inside. àwọn aláyé bàjẹ́ ìkọ́ tún wọlé. ó wá paná olórí burúkú ni gbogbo yín. We have water. ó lọ yọ náà yẹn ni ṣé ó yọ náà yẹn ni ó yọ cut out ó yọ cut out mi lọ ok ṣé ó ti yọ cut out ok. ẹ send account number yín sí mi. irọ́ lẹ pa irọ́ lẹ pa mi ò kúkú ní kó lọ lónìí sí ó ṣà lọ torí ìpinnu yín bàjẹ́. Shut up. lọ́yọ́ omi tí mo ṣe síbẹ̀ yẹn olórí burúkú kó sì lọ́jọ́ òpè yá òjà lórí ẹ̀ ló ń ṣe terrorist ọmọ òṣì ẹ ti tọrọ owó náà mi lè fún yín sẹ́ owó yẹn mi ní fún yín sẹ́ ó wá yọ cut out ẹlẹ́wọ̀n tó ń gbègbòrò. Okay. Close the door for me.
Yes, what is that? What type of water is it? Pure water? Kí lẹ sọ? Ó ti ṣọwọ́ sí yín. Okay, thank you. Kò sí wọ́n ti yọ cut out o. Fóònù dẹ̀ ti kú. Wọ́n ti yọ cut out. Kò sí mo ṣe fẹ́ transfer sí. Owó tó dẹ̀ wà bí kò pé 10,000. Ṣé kí n fún yín ní owó kan kẹ́ padà wá lọ́lọ́? Kò sí mi wọ́n ti yọ cut out lójú yín sí yín. Àbí ṣe bẹ́ẹ̀ wà mẹ́gbà tán yọ cut out. Mi ní kẹ́ dá sí. Mi ní kẹ́ dá sí. Mi kò sí mo ṣe fẹ́ ṣe owó sí. Kán fóònù mi ti kú ẹrú pé kékeré yẹn ló fún mi. Mi ìdẹ̀lẹ̀ ṣe owó lórí eléyìí. Ṣé kí n fún yín ní anything tó bá ti lọ́la kẹwàá lójúmọmọ? Kí ló ṣẹlẹ̀? Okay. Wọ́n ti yọ kíní o tó bá ti kò sí bí mo ṣe fẹ́ send owó sí i. Ṣé kí n fún yín ní kò sówó bí anyway kí n lè kúrò fún yín o. Gbogbo nǹkan tó wà ń ta yẹn ni wọ́n fẹ́ kó tẹ́ bá ti jí kó lẹ́rẹ̀ẹ́ máa pè fún. Wọ́n lọ́mọ kábíyèsí ni kí ló kàn mí pẹ̀lú yìí. Èmi ò ní bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ ọmọ kábíyèsí ni so kábíyèsí ló máa ní kó máa borí lédè Nàìjíríà ìjọba mi lẹ́nu mo ń bọ̀ àwọn ti ṣe pé bí ṣé fóònù yẹn ti jáde lójú mi kò jáde rẹ bí how many percent? Bá mi check it. How many percent? Ẹ̀yin lẹ ṣe síjọ gbogbo yín tí mo tú láṣìírí ara ń ta yín ni gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi ẹ̀rí ṣe ni ẹ̀sìn wo lẹ ṣe ẹ kó sì lọ́jọ́. Ẹ̀yin lẹ ṣe síjọ ẹ̀yin tá a fún lóúnjẹ ara ráìsì fún yín aṣọ omi fún yín ẹ ló ṣe ẹ̀sìn ẹ̀yin lẹ ṣe sí ẹ̀jẹ̀ kó sì lọ. Wọ́n ìjẹ́ wọ́n. Mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn ó ti mẹ́rin mọ́yàn wá náà tó gbaṣẹ́ tó gbówó lọ ó ń gbénu ilé ó bá gbé ẹ̀jẹ̀ ó sọ fún mi pé òun fẹ́ bá mi ra lé òun fẹ́ bá mi wá ẹni tó máa ra lé ṣé bọ́ọ̀ ló ń sọ lójú yìí sì pé wọ́n máa tà á ni wọ́n máa fayé ni mi lára irọ́ ni wọ́n pa ẹ wo tí wọn bá dáwèrè lóhùn bá mi kí ṣojoojúmọ́ mo wá láti dá wọn lóhùn tí mi bá rojọ́ tí mi bá sọ̀rọ̀ rárá people be thinking that pé irọ́ gbogbo nǹkan tó sọ tòótọ́ ni mo ń sọ̀rọ̀ mo wà lórí live. No mi ẹ má pè station ẹ má pè station wọ́n sọ ọlọ́ba ló bẹ̀ wọ́n ti sọ́ọ̀sì ó ní ọba ìgọ́dọ̀ àbọ̀bà ìkọ̀tún ó lóun ló bẹ̀ wọ́n níṣẹ́ ó ti sọ́ọ́ mi báyìí sí náà ọlọ́ba ló bẹ̀ wọ́n ó lóun wà lọ́nà àwọn ọlọ́mọba lòun ọlọ́mọ ṣé tábà lọ pé díbi ògọ́dọ̀ sí ọba ò ní pè wọ́n ni ọlọ́ba ló bẹ̀ wọ́n kọ́ máa ṣe tẹ́rọ́rìsì ní bíbá yìí adẹ ti ṣiṣẹ́ ọba lóríṣiríṣi àwọn ọba yẹn náà kẹ̀dẹ̀rẹ́ èèyàn Wàsíù ni Wàsíù Àyìndé gan 2 plot of land ló gbà lọ́wọ́ mi kí lẹ fẹ́ sọ so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má sọ pé bóyá mo bá tẹ́nàtì sọ̀rọ̀ ẹ fi mí lẹ̀ mo mọ̀ nǹkan tí mo sọ ó ti pẹ́ ta ti wà ń battle yẹn it's a battle front but battle to finish ni gbogbo ìtàn ṣe yẹn wọ́n kàn tún àṣírí ara wọn ni kò ṣe wọ́n ṣe anything fún mi. Don't worry. Yes, I just want mo kàn fẹ́ kí mo àwọn tó bá lè transfer owó fẹ́lẹ̀ ẹ nígbà ẹ̀ nílé wà lọ́la bí. Check it maybe. Go fún ẹni ní.
10,000. Huh? Check your phone. Maybe if you can give them, and they also give this person so don't take them for now. Terrorist ni yín kò ṣẹlẹ̀ Hausa. Gbogbo yín kò terrorist lẹ ń ṣe cultism. Terrorist lẹ ń ṣe. Àtàwọn tó ń bẹ̀ yín terrorist ni wọ́n. Hausa lẹ ń pariwo. Hausa wo? Ìgbọ́rọ̀ lẹ yín gbé terrorist wèrè olórí burúkú. Terrorist ni yín. Inú gbó nílé ìyálàjà ẹ̀ kó ṣì lọ. Ó ṣiṣẹ́ gbogbo àwọn tó bẹ̀ yín ló ṣiṣẹ́ máa ṣiṣẹ́ po ni. Wo àwọn òbèrè lọ́nà gbogbo kó ṣì lọ ilẹ̀ máa lọ́lé babaláwo. Terrorist gbogbo yín tẹ́ bá ń ṣe terrorist ẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ yẹn iṣẹ́ gbogbo tí ń ṣiṣẹ́ wọ́n kọ́ gbogbo yín sì gbogbo terrorist ní ìjọ wọ́n máa ń pọ́pọ̀ yín kiri olóṣì terrorist ní yín. ṣé ó yọ kọ́tà tí yẹn lọ ni ẹ yọ kejì kẹfì síbi tó ti yọ yìí no méjì ni méjì ló wà bẹ́ẹ̀ ó lè ṣiṣẹ́ ṣé àwọn ọmọ yẹn ti lọ. Okay. Yes, transfer 10,000 fún mi. Ṣé kí n transfer owó yín sójú kan tó bá lè transfer torí àkáǹtì tèmi sì fóònù ọmọ mi. Ètò fi fún wọn lówó tán lọ fi ra táìlì lẹ́kọ̀ọ́. Olórí burúkú ni yín terrorist ni yín tẹ̀ ń gbé gbòòrò ayé yín máa bàjẹ́ afẹ́kẹ́ wá display ara yín ẹ̀dẹ̀ ti display ara yín olóṣì oníṣòwò ló ní kí wọ́n kọ́lé sàárín àwọn woolons. Ráìsì tá a máa ń rà fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dùn mọ́ wọn àrà ráìsì mọ́. Yorùbá terrorists àwọn ọmọ ìgọ́dọ̀ wọn lọ́ba ló bẹ̀ wọ́n wá o wọ́n ṣe terrorism bí o. Service bank. Ó fún ẹ láàárọ̀. Ta ni mo lára sí? Account number, sir. Sir. 81. 61. 52. Yes. 47. Yes. 64. Mo gbà padà take it back. A ti gbà padà wọ́n ti lọ tẹ́fẹ́tẹ́fẹ́. What's the name? Wọ́n ti lọ tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n ní ọba ló bẹ̀ wọ́n wá o. Peter. Okay. Àwọn Yorùbá terrorists. Iye ìyá yóò ní dá. Àfún yín lówó mọ́ o lè. Àgbowó àfún yín lówó mọ́ o àrà ráìsì mọ́ o. Àsanwó ọmọgàn mọ́ o. Ara ti ta wọ́n o. Ó ní wọ́n tó ń ṣe dáadáa fún ládùúgbò mi ṣe dáadáa mọ́ fún yín. O lè gbogbo nǹkan tó bá ti ṣe. Ẹ kó sì lọ́jọ́. Ẹ lọ pọn mi mu ẹ lọ mọ́ mi. I've sent it, sir. Ẹ lọ sì. They should go and close the gate. Nobody is there now. No, don't worry first. The gate is open. Yeah, don't worry yourself. Wọ́n ló yẹ kí n ti pe ọlọ́pàá. Ọlọ́pàá báwo kò dáa ká má sọ bẹ́ẹ̀. Ó lọ́mọ ó ṣebí kẹ́bọ̀ yẹn ó ní ọmọ ó ní ọba ẹ̀gàndò ó lọ́mọ ọba ló ní kóun wá ba gbogbo lémi jẹ́. Òyìnbó sọ nínú ó sọ ní orí bíbá wọn mọ̀ pé mo wà lórí life náà. Wọ́n rò pé mo kàn ń rí kọ́ lásán ni. Ó lọ́ba ló ní kóun wá balẹ̀ jẹ́. Ó lọ́mọ ọba ló. Ẹ́ mi gbọ́ nǹkan tẹ́ sọ.
Tolúwa ni mí. Tolúwa ni mí. Mò ń gbọ́. Ẹni kó wá sísàlẹ̀ rẹ̀ kó bọ̀ wá sí kó wá sàlẹ̀ kó wá wò. You have set the wire down. Just find the wire. Okay. Okay. Ẹ mọ̀ kan tẹ́ bá ti dé sàlẹ̀ báyìí tẹ́ bá ti fẹ́ bọ́ta. Àwọn wo ni ò jẹ́ nǹkan kan tó bá ti jẹ́ èmi fúnra mi mo máa bọ́lẹ̀. Mi ìrojú ẹ tán torchlight kí n rojú ẹ. Tẹ́ bá ti jáde ń ṣe palẹ̀kùn yẹn dé gbàgà kóòtì. And I'll go downstairs and lock it behind. Wait. Should I tell them? Should I wait before so I can go inside and lock it behind because they can still open it if they leave. Let me go. Yeah. I dúró ná. I dúró. Tolu, wait. I'll go with my daughter. Yeah, dúró. No, don't worry. So I should leave you with them. Let's. I should be afraid of them. Don't. You are more pressure than anything. Don't worry. Safety. One in Manchester. Mommy, this everything. Oh yeah, butter. Àwọn àgbà lọ sí ibẹ̀. Mo ti ṣe is love. Fún mi ní fóònù dà. Fi wò mí. Fi wò mí dáadáa. Wọ́n ní ọba Ìgọdò ló bẹ̀ wọ́n níṣẹ́ gbogbo bóyá Ìgọdò ní àbí kóòtù wá ló kí sókè yẹn náà wọ́n bá aláìsí nílé wọ́n lọ́ba Ìgọdò ló bẹ̀ wọ́n ọ̀rẹ́ Wàsíù lọ́ba Ìgọdò yẹn criminal Wàsíù ṣe criminal gbogbo wọn kò easy láti ṣiṣẹ́ àwọn àyàn Yorùbá terrorist Yorùbá terrorist ayé yìí máa bàjẹ́ gan. Ara táwọn ò gbogbo nǹkan tó ní àlè lè ṣe á máa ṣe tí wọ́n ti ṣe lẹ̀kùn. Kí ló wí?
wá lọ ń kọ́. Wọ́n ti ṣe léyìn náà. Àgọ́tọ́ ní kò ní ṣe ṣe. Ó yọ. Àwọn olórí burúkú kò iṣẹ́. Ó ní kí n jọ. Yes, I will listen to you. Jẹ́ gbé ṣe ìwọlé. Kọ́kọ́rọ́ yìí dà. Àwọn ọmọ yẹn gan ta ló gbómi wá? Ó yọ pọ́nbí machine. Omi àwọn ọmọ yẹn gbómi wá. Àwọn ọmọ Vicky. Omi tá máa wọ́n ní tá máa fi wẹ̀. Kọ́kọ́rọ́ yàrá yẹn dà. Wọ́n ní ó máa dùn mí, kò dùn mí. Mo lé wọn, mo bà gbogbo káàpù wọn jẹ́, á dá káàpù wọn rú. Ẹ̀yin lẹ́yìn máa lẹ́yìn ládùúwé. Tọ́ba lọ́mọ yẹn máa kúrò lẹ́ni, agbára àdúrà máa ń gbà o. Àdúrà ọmọ yẹn tọ́ba ló máa kúrò lélò ní máa nírọ̀ ni ó kàn wá pàpàpà ni ó lóun fẹ́ kúrò ó wá yọ fọ́ǹpì ó ń padà láìsí ilé ó ní kí n sanwó kí n tún máa sanwó ọmọgọ́mọ ní mi san gbogbo àwọn tó bú mi àwọn tó jẹ ráìsì ká máa sẹ́ǹdì owó kan jẹun ní o wọ́n wá dé wọ́n ní kí n tún máa sanwó ọmọgọ́ wọ́n níṣẹ́ mi ìfẹ́ wúlò fún ọ ládùúgbò àwọn máa wúlò fún mi lọ́la mo ní mi ṣe politician mi nídìí yìí báyìí olówó wà nínú láìlọ́n tó wà lẹ́nu ọ̀nà yẹn sí nínú sáàkì I want to baff ó ti yọ pọ́ǹpì àwọn èèyàn ti kó fi ọwọ́ tàwa fún wọn lọ́ọ́ ba ìgàndò àbọ̀bà ìkọ̀tún mi ò mọ̀ tó ló bẹ̀ wọ́n ń bẹ̀ ó dà bóyá ọba ìgàndò ni wọ́n ló bẹ̀ wọ́n mí mọ̀ yéé mo máa find out wọ́n ní pé kí n lọ sọ́gbọ̀ ọlọ́pàá wọ́n rò bóyá wọ́n fẹ́ kí n kó nínú kọ́mpáàkì kí n sáré lọ sí police station we don't do things like this on camera like this everything is recorded ó ti dùn wọ́n o mo tú gbogbo ìgbìmọ̀ wọn ká ó wà lẹ́nu ọ̀nà open it and bring it it's inside the bag. Okay, I'm looking for the last key for doctors. For the room? No, not for the room. The room is with me, and this is the extra one. Give me the room. There's one door. There's one that. Yeah, it's in the pockets. Yeah. Yeah. Go and bring water. I want to wait for you first. Oh, okay. Then bring the water. Bí o rò pé mo fẹ́ lọ síta wọ́n máa kígbe kú ni ó tún béèrè ó ní ṣé wọ́n sọ pé kí wọ́n kọ́lé sáré Williams ṣé ó yẹ kí Williams máa gbé gbòòrò ṣé ó yẹ káwọn Williams máa gbé gbòòrò ṣé terrorists ó yẹ kó máa gbé gbòòrò nǹkan tá à ń sọ nìyẹn for you to know that terrorists for real they are all these Yorùbá terrorists street ni wọ́n ń gbé wọn ṣiṣẹ́ tó bá ti ní kó mú wá tó kọ̀ báyìí mo ní mi ò sanwó ọmọgàn wọn rò pé àìrọ mo pa I no go pay and the house we no go sell am wọ́n náà máa fi àdúgbò yìí ní mi lára ẹ gbọ́ àwọn eléyìí ìyálàyà wọn wọ́n máa tó parẹ́ bí só bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa tó parẹ́ bí só.
what they are saying. You see that video I posted in the morning that I was giving food to them in my street. That's the people I was giving food to. The people who are abusing me, they are the ones that I used to send money from abroad to give. Nigeria, where you feed them, where you help them, they turned against you. You understand? I did water for them in the street. And I came back, the way I was doing before, they want me to be doing it again. I refuse. That's what actually. And again, the boy in the house telling me that I should sell the house. You know, he was confessing that Omobalo, he's Shobagogo, but he has the king of Boya Igodo Ikotu as the backbone. Everybody's secret is out. Okay, so we do it today. Today it may not be treated, but it's going to be treated. Yeah, it's going to be treated. I expect this. Do you understand? They want to frustrate. They want me to leave Nigeria and be going. Go back to Canada. Go back to Canada. Already this house, they are telling me. Esabo used to say that. Oh, Titale, iletimi ota, Tony Mota. They have tried their miss. They want me to die. They want me not to come back home. They want me to come home, not to even have money to do anything. And God has done it. One emotion. Oh, you're only well only. Fúnra rẹ̀ ló ṣe pé pé òun máa kó nu léyè. Ó kúrò ńbẹ̀ ó padà láìsí kò mọ̀ pé wọ́n lo brain phone ni. Wọ́n ní kó jáde. Torí ilé tó bá dáa tó bá ti ń túnṣe irú wọn ò gbúdọ̀ gbé bẹ́ẹ̀. So ilé bàbá ẹ̀ tó sọ yẹn, ilé onílé, ó wà lẹ́nu ọ̀nà ó rí ní. Ó wà lẹ́nu staircase níwájú tàwa ń bá gogo. Níwájú táì báàgì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Wo báàgì tó wà lẹ́nu ọ̀nà gogogo tó bá ti ṣílẹ̀kùn. Báàgì yẹn tó dàbí sack báàgì yẹn. Ṣó ti rí? Gbogbo wáyà net wa. Gbogbo nǹkan tó wà nílé wọn ti fi system jí wọn. Àwọn Yorùbá terrorists ń pè gbòòrò. Wọ́n máa point the finger to people. Olórí burúkú ni wọ́n ṣe rí wọn. Ní street yìí, máa send millions kan fi ra oúnjẹ fún wọn ní street yìí. Tilẹ̀kùn náà. Ní street yìí, máa send owó sí wọn kan fi ra rice. Wọ́n á dó síwájú lẹ́mi, wọ́n ṣe ń gba òróró, náà máa gba rice, náà máa gba gbogbo nǹkan. Ìjọba kọ́ ló fún mi o. Wọ́n donate fún mi lórí social media o. Ìgbà tí mo ti ń kọ́lé ni mo ti ń ṣe dáadáa fún wọn o. Olòṣì pọ̀ bàjẹ́. Ṣé mo olòṣì lè wà but wọn ò mórè. Àwọn tí Yorùbá yìí wọn ò mórè. Tó bá ń ṣoore fún wọn tán báyìí, wọ́n á dédé tẹ̀ mójú àwọn bẹ̀rẹ̀ sí ń bú ẹ. Ó ní ìwọ tó ń ṣe dáadáa fún wọn ládùúgbò tó yẹ kó continue láti máa ṣe dáadáa yẹn dáadáa fáwọn olórí burúkú yìí. Wọ́n ti báyé gbogbo wọn jẹ́. Tí wọ́n bá ti gbowó báyìí kán lọ mọtí ni. Àwọn kọ̀ọ̀kan Yorùbá kọ̀ọ̀kan tó bá ń ṣiṣẹ́ ń sìn. Àwọn wá dúró sí gate wọ́n máa dúró pé àwọn fẹ́ gbowó lọ́wọ́ wọn. Wọn ò dẹ̀ tiẹ̀ tún join union o. Àwọn ilé street ni o. Wọn ò mọ̀ wípé mo ti ṣe iṣẹ́ blog mo ti sọ̀rọ̀ for like 24 hours. Kò rẹ̀ mí. Gbogbo wọn tó máa bully bọ́n ṣe ń bully gbogbo wọn náà tó máa ń dà sórí social media mọ́ ẹ̀. Tó máa tẹ oríṣiríṣi tó bá mọ̀ wí kan wọn tó máa bú ẹ. Tó bá fún wọn lóúnjẹ tán wọn ló máa bú ẹ. Wọ́n ní mi ò ń ṣe ìyá rere, mi dẹ̀ ń ṣe landlord rere ní àdúgbò torí mo ṣomi fún wọn mo dẹ̀ máa ń fún wọn lóúnjẹ. Torí mo dẹ̀ wá fún wọn nísìn wọ́n wá béèrè lọ́wọ́ mi mo wá ní kò sí. Tó bá wà gan mi ò fún wọn, tó bá ti ṣiṣẹ́ fún mi mi ní sanwó fún ẹ. Ṣó ti yé? Òun ni o. Gbogbo lẹ̀kùn tán yọnu lé wọ́n fẹ́ kí n máa rọra Òtolú. Ìwọ wá fẹ́ máa dá wọn lóhùn. Ọmọ mi má máa dá wọn ilé ìlóòjọ́. Mo ṣàsọ fún ẹ pé fi mílẹ̀ pẹ̀lú wọn. Nǹkan tí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè yìí àti ilé wa àti gbogbo nǹkan níwádìí èèwọ̀ fún wa ká wá máa bẹ̀rù láti ìta kan máa rà kò ní dáa fún ìyá wọn. Wọ́n máa òní mo sọ yẹn wọ́n máa tó wọ gbogbo street gbogbo wọn tó ń lítà Èkó yẹn ọlẹ́wọ́n gbogbo bí tó ń gbé. Àwọn ilé ńláńlá wà níbí báyìí but àwọn yẹn tó máa claim orí burúkú yẹn ní ìmọ̀ bí tán ti wá anyway ṣá. Anyway ẹ jẹ́ lọ wẹ̀ ṣé bí ọwọ́ tàná gbé wá a máa lọ fi bí ọwọ́ tàwẹ̀ bẹ́ẹ̀ gbà tó ti yọ kíní yẹn.
a máa fi pure water yẹn báàgì mélòó náà gbé wá méjì abẹ́ kan a máa manage ẹ̀. wo àbẹ̀rù wọn àwọn àwáńjẹ ẹ mọ̀ pé let me help you with something take the phone pick my phone ó yọ ìkan wọlé wá yọ iná ọbẹ̀ yẹn ó yọ ọ lọ ìyẹn wọ́n lọ fẹ́ gba owó a máa lọ sí court tó kọ́ àwọn èèyàn wá láti wá banalize ó ní ọba bóyá ìgbọ́n dàbí court òun ló sọ sínú bẹ̀yẹn lẹ́ẹ̀kan kò actually ó kàn rò bóyá mo kàn fi fóònù ṣeré so mo wà lórí live ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọn mọ̀ pé okay you off the light gbogbo nǹkan tá a ti ṣe yẹn wọ́n rí wa face to face gbogbo àwọn tó ṣépè yẹn orí wọn náà máa fi gbé àtàwọn tó bẹ̀ wọ́n àwọn ló lè pè wọ́n ẹni bá fi mí ré tó fọmọ mi ré ẹ̀dá bí àwọn fi ré tọmọtọmọ àwọn fi ré tẹbí tẹbí tara tọkọtọkọ tẹbí tẹ̀gbọ́ntà gbogbo wọn láwọn fi ré kì í ṣe pété mi so ó láyà àwọn ń já bó wọnú ilé máa fi ilé yẹn máa fi yàrá wọn wọ̀nyí tó wá di lọ́la I will show you their premises bẹ́ẹ̀dì kan wà níbẹ̀ tí ó ń ṣe títí wọn gbogbo kọ́sìn mi ni wọ́n ń lò bẹ́ẹ̀dì kan wà tó gbé jáde kì í ṣe títí wọn but you know kí la fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì yẹn kò ń ṣe tí wọn but kí la fẹ́ fi ṣe èyí tó wà lókè mi náà gbé bẹ́ẹ̀dì lọ nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé a kàn tún pàdé òkùnkùn ká so wọ́n máa jà rábúrábù inú máa bí wọn gan yé wọ́n máa kó lẹ̀kẹ̀ wèrè sọ́wọ́ wọ́n máa sọ pé kémi máa fún wọn lówó ẹ lọ ń ṣe òṣì kan èmi á lọ ṣe máa fún yín lówó mi tọ́nà kí n kàn fẹ́ fi ilẹ̀kùn yẹn hàn so iṣẹ́ rí lẹ̀kùn eléyìí wọ́n ti ṣe léyìí lẹ̀kùn tán yọ lẹ́nu lẹ̀kùn ẹ jẹ́ kí n tún fi lẹ̀kùn yẹn wọ̀nyí fún sí ṣe lẹ̀kùn tán ṣe léyìí rè ó ti yé bẹ́ẹ̀ wọ́n ní kó kúrò nínú ilé ó ní mi lè rẹ́yàn rẹ́ǹtì ẹ̀ mi rẹ́ǹtì ẹ̀ mọ́ náà kí n fẹ́ rẹ́ǹtì ẹ̀ fún wọ́n ṣe léyìí léyìí this one is done for the bathroom okay sorry okay wọ́n ti ṣe léyìí ti bathroom wọ́n ti ṣe léyìí tí wọ́n ti ṣe léyìí tán bíríkìlà ò tí ì ṣiṣẹ́ tán náà ó dẹ̀ sọ pé ó ti ṣe tán àbí táìlà ló fẹ́ ṣiṣẹ́ ń bì ní kò tí ì ṣiṣẹ́ tán náà kò tí ì ṣiṣẹ́ tán bọ̀ tí wọ́n ti fíìsì ọ̀nà bọ̀ ti sálẹ̀ yẹn wọ́n ti ṣiṣẹ́ nù tán ṣiṣẹ́ táìlà wọ́n ti ṣe tán but no problem wọ́n ti ṣe méjọ so àwọn lẹ̀kùn gidi tá a yọ gbogbo lẹ̀kùn ẹ̀wọ̀ lẹ̀kùn tí wọ́n fi sí ó ti yọ fóònù mi ó ti ń ṣàjẹnu lé so lẹ̀kùn tí mo yọ lẹ́nu ọ̀nà rèé o tí wọ́n yọ gbogbo kọ́kọ́ rẹ̀ bọ̀ tá a ti fix àwọn ní kì í sí ara ilé but àwọn tá a ti yọ yẹn ayọ̀ we change like how many door maybe 7 yeah we change how many door 7 door so àwọn tó bàjẹ́ ṣe mọ̀ pé wọ́n ṣe bàjẹ́ yẹn wọn fẹ́ tó bá ti rí tá bá ti rí let me close it down.
Yeah. So, it's not sure. Tyler, this is just one. Did you take the key? Of this one? No, of that one. No, leave the key there. Okay, but I feel like I lock it. Okay. you can leave the key there. Okay. There's no problem. Somebody lock it. No, remove it and put it there. So, what is she? So now, other things that we need, we are supervising it. Wire fence, yẹn fence wire náà. Wọ́n ti bá wa ṣe tán. Ó ti yé bẹ́ẹ̀. Má fi flat wọn. I will show you their flat tomorrow. Tán kí lorúkọ ẹ̀. Ó yọ. Actually, tó bá jẹ́ pé kò vandalize nǹkan kan nínú ilé yẹn, má dẹ̀ tiẹ̀ fún lówó. Àtọwọ́ tí mo fọ́ ọmọ ìgàn má dá gbogbo ẹ̀ padà fún. Ó wá bẹ̀rẹ̀ sí vandalize gbogbo nǹkan nínú ilé. For you to know that deliberately ni wọ́n sọ wípé kán lọ vandalize ẹ̀. Gbogbo yín lẹ ti learn. Ẹ máa learn. Ṣé yín lẹ máa ń lò? Hardware yẹn náà lẹ máa learn. Ṣé ti yé yín? Ọmọ òṣì kan tó bá ti ní bàtẹ̀jẹ́ lòun tó fẹ́ máa lò láti bá yéèyàn jẹ́. Èpè la máa fi bá ti yín jẹ́. The Lord has fight my battle. The Lord has fight my battle. The Lord has win for me. You don't know that this house, they don't want to give it back to me. They want to disvalue it as much as they can do so that I will just sell it and they will still collect the money from me. You don't know. The Lord has won the battle. Gbogbo ọmọ tó máa ń kó wọlé wá lè rí yẹn o. They will want péjọ pìpì síbí ní gbogbo ọmọ terrorist àti tọmọdé o àtàgbà o. Apart from àwọn ọmọ Yíbò náà tó máa ń wá tó jẹ́ ti Yíbò tí Yorùbá lélẹ́yìí o. Àwọn boys courtesan wọn ò ní lọ ṣiṣẹ́ dé wọ́n máa fi gbogbo group náà bá dá papọ̀ yẹn wọ́n máa fi wílé àwọn èèyàn. Do you understand? Ìyẹn ni Auto-Bola ṣé o lè ṣé mi ló lè èmi tí mò ń fìdí ìyá wọn tó ń jí nǹkan mi lójú mi sí wọ́n ti jí a lot of things nílé o tó ní kàn jalè èmi ló lè o àwọn ọmọ wèrè tó ti mọ̀ gogoro yó èmi ni wọ́n pè ní wèrè o they are mad ṣó ti yé yín so àwọn tó fèrè lórí kinní yẹn tó ti actually wò pé they don't expect what they saw wọn ò expect ẹ̀ so ara ta wọn tó bá ṣe tán sí tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí í jà fún mi tọ́lọ́run pa wọ́n rẹ́ ń sí tọ́lọ́run bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi fún wọn máa ní ẹnìkan ṣé gbogbo ìwà tó ń wù ìṣó da àwọn ni mo pòsì síta yẹn o tí mo ń jẹ ráìsì mi o omi mi ni wọ́n fi ń wẹ̀ sí o wọ́n wá yọ pọ́ǹpì tèmi kémi má ro omi wẹ̀ tó pé mo ṣe omi sádùúgbò fún wọn. No be juju be that wọ́n rò bóyá ó máa dùn mí I expect this gbà tí mo sọ pé mo expect ẹ̀ anything tí wọ́n ṣe fún mi báyìí gbogbo ẹ̀ ni mo expect from them wàláì. Gbogbo lẹ̀kùn tán yọ yẹn mo wá ti kó gbogbo lẹ̀kùn yẹn mo ti kó sí kitchen mo ti ní kó máa mi kó sí kitchen mo ti tì mí ní fún wọn sẹ́ wọ́n fẹ́ gba owó mi by fire by force I won't give it to them tó bá fún wọn tó wá tún bú ẹ sí I won't anybody tí bá ti fún nìkan mi tí bá fún ẹ tó bá fún mi lówó tí mo bá mi ṣe tẹ̀ tí mi ò ṣe tí mi ò mọ̀re má fún mi mọ́ tó bá ṣe dáadáa fún mi tí mi bá appreciate ẹ don't do it again tèmi náà bá ṣe dáadáa fún yàn tí wọ́n bá ṣe dáadáa fún mi mi náà má ṣe kí ni I won't repeat it again I will not give them ẹ mọ̀ ó dédé kẹrù ẹ lọ́sọ̀kọ̀ ó ní tó bá rí mi báyìí àyà wọn máa ń já ni a máa ló ń ṣe pé mi ò dárúkọ wọn fẹ́ pẹ́ ṣáà gbogbo èpè tó wọ́n ń ṣẹ́ èpè yẹ òun ṣe tèmi àwọn ló lè pè wọn nítorí pé èmi kàn ń gbàdúrà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá lò máa bà nǹkan mi jẹ́ gbogbo ẹni tó bá lò wọ́n máa bẹ̀ tó máa lò máa ṣìkà fún mi tó ń gbowó tó sanwó àti tó gbowó Olúwa bá mi bá tiwọn jẹ́ gbogbo bọ́n ṣe fẹ́ fún mi Olúwa jọ̀ọ́ jẹ́ títí wọn gbogbo ẹni tó pè wọ́n níṣẹ́ ẹni tó gbowó àti ẹni tó sanwó láti gbógun tì mí
tí mi ò dẹ̀ gbógun sí Olúwa gbógun sí wọn Olúwa bá wọn jà Olúwa jà fún mi jà fọ́mọ mi jà fún dọ́tà mi jà fún gbogbo àwọn tó bá ń jà fún mi you understand I don't measure their name mo náà yà wọ́n já ó ń ṣépè gan torí pé ọwọ́ ti bà wọ́n sórí tó bá ti ṣe ọ̀rọ̀ ìpè tán bá ń ṣépè ò ní dáhùn especially tán bá ti ṣépè fún ẹ direct pé ìwọ lágbájá mi ò ní ṣépè fún yẹn kan direct pé ìwọ lágbájá ò bó ṣe máa rí fẹ́ bọ gbogbo ẹni bá san owó àtẹni gbogbo láti bà tèmi jẹ́ Ọlọ́run bá mi bà tiwọn jẹ́ tọmọtọ tó máa ń gbàdúrà sọ àdúrà wọn dẹ̀ṣẹ̀ ṣe sí yé so Ọlọ́run máa ń gbàdúrà ìjà wa Ọlọ́run máa ń jà Ọlọ́run dẹ̀ máa jà fún wa ó ti ń jà fún wa ti pẹ́ ó dẹ̀ tún máa jà lọ ni èmi Bọ́lá Fọláṣadé èmi ò ní kú ikú kan bí ó ṣe yé ni kémi kó yé láti máa ròyìn iṣẹ́ rere Ọlọ́run kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ yẹn lòun ò sọ bẹ́ẹ̀ pé òun fẹ́ bá mi sàlẹ̀ iṣẹ́ ẹgbọ́n sìn gbogbo wọn sọ pé kò ní pé 5 months ó máa ta lé ìjẹun ni kò ní pé 5 months ó máa ta lé ìjẹun ni kò ní pé 5 months ilé wo ni ebi ṣé mi jẹ́ wà kí à ń da ẹ̀ ní kí ni wọ́n ń jẹ ló ń jẹ kí ni wọ́n ń jẹ ló ń jẹ ṣé wà kí à ń da ẹ̀ kí ni wọ́n ń jẹ ló ń jẹ. Kí ni wọ́n jẹ ló ń jẹ ilé ìwò ni wọ́n fẹ́ tàfi jẹun God forbid lọ́ọ̀ má jẹ ara ti dọ̀tá mi òkè la máa lọ ẹni tẹ́ sọ pé wọ́n ti rí nǹkan kan Wàsíù Àgbàyà ó lè ọwọ́ ẹ̀ náà wà ń bẹ̀ gbogbo yín tẹ́ ránṣẹ́ yẹn Ọlọ́run máa bá mi sẹ̀sọ́ fún gbogbo yín ọ̀bì gbogbo yín pátá porogodo tẹ́ wà nídìí ẹ̀ ọ̀bì ẹ mọ̀ mi nǹkan tó kọ́kọ́ ṣe lẹ́ẹ̀kan ni pé wọ́n kọ́kọ́ lọ gbé ọlọ́pàá wá sódà má lè kú òǹbí wọ́n lè jí gbogbo nǹkan tó wà nílé wọ́n lè jí gbogbo nǹkan ṣe mọ̀ pé nísìnyí wọ́n ti mọ̀ pé tó wá ti ṣe ilẹ̀kùn sínú ilé yìí wọ́n ń wá dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ tí Wàsíù jí gbé yẹ gbogbo àwọn rìsíìtì mi tí mo sọ pé mo lẹ́fídẹ̀nsì gbogbo nǹkan tó ń wá náà ni wọ́n fẹ́ kí n jáde lọ lẹ́ẹ̀kan kọ́ lè máa wọlé wa gbogbo ẹ̀ láti pín káàkiri ẹ̀yìn wá o wọ́n wá mo ṣáà rí pé gbogbo wọn máa ní kó ṣe lẹ̀kùn yàrá mi wọn ò ní ṣe do my room tèmi ìyẹn náà ṣe láàsì torí wọn ò fẹ́ kí n ti bẹ̀ yẹn ṣé kí n sọ fún yín mi ò ní já yín tán kédọ̀gì àwọn terrorist tó ń gégoro Yorùbá terrorist àwọn lẹ́rìí yẹn o tó bá ti jẹpo ẹ̀ tán tó ń jata ẹ̀ tán ó mọ̀ kan tó bá ti jẹpo ẹ̀ tó ń jata ẹ̀ àwọn ló tún máa gbógun tiẹ̀ wọ́n ló máa dùn mí wọ́n mú mi ọtọ́ wọ́n láwọn kéékèèké pariwo mọ́ ẹ àwọn tó ń ṣe politics yẹn kan tó yẹ pé tó máa lọ bá wọn máa pariwo mọ́ wúúú and so what wọ́n ti wọlé wọn lọ ẹ̀yin lẹ pariwo ẹ̀yin lẹ níṣòro sí tó kàn mí tó bá di lọ́la o ò lè tọrọ owó lọ́wọ́ mi kó rí gbà mí lè fún anybody lẹ́nìtì o ò dẹ̀ lè sọ fún mi pé kí n má gbénu lé mi kò sófin tó sọ bẹ́ẹ̀ adẹ́ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ìdè à ń pọ̀ tábà dé ẹ mọ̀ a máa submit kéèsì yẹn tó bá dẹ̀ ní kọ́ máa ṣe kankan sí náà a ṣàjẹ́ kíjọba àgbáyé mọ̀ pé a tún ti submit eléyìí o nítorí wàhálà ní Nàìjíríà náà ni o ṣe tírí the same street àwọn tó wà lẹ́nu gate tí mo polówó tí mo ní mo ń ṣe dáadáa fún àwọn nìyẹn tó ń bú mi o lórí burúkú people bí ìfúnyàn lówó mi mọ́ kò tó bá máa yarọ owó yẹn máa yarọ báyìí I don't go give for this area tí bá máa fúnyàn lówó mi máa lọ ṣe rice àbí kí n lọ fún àwọn mọ́là àwọn tó ní challenges tí ò tára wọn ò pé máa fún wọn kò ń ṣe àwọn tọ́wọ́ wọn pé tẹ́sẹ̀ wọn pé tó ń mú ògógóró kiri àwọn táyé ìyá wọn ò dá táyé bàbá wọn ò dá tí wọ́n produce bábàtì fún orílẹ̀-èdè wa ìyẹn lè máa fowó mi tọ́ bíbélì gan sí pé àgbúdọ̀ máa wẹ̀tì aṣálẹ̀ ni wọ́n gbúdọ̀ jẹ́ èmi ò gbúdọ̀ máa fowó mi fún àwọn èèyàn tó yẹ kó wà ní aṣálẹ̀ kí wọ́n fowó mi máa fertilize ilẹ̀ wọn èèwọ̀ ni kì í ṣe rọ́ so if you just notice me that you believe I'm mean I don't want to be of help to some people I don't want to use my money to sponsor the war people who wage war against my life ìyẹn bó ṣe jẹ́ thank you only we love you thank you what about my sense anja tí a bá lọ sí war front sorry tí a bá lọ war front
ṣé tí ogun ò bá sì parí yóò máa ń sinmi ni kò dùn mí I take it back I chase them away and the Lord rebuild it purified it again. Wọ́n bàjẹ́ Ọlọ́run tún ṣe wọ́n náà fẹ́ kí ni wọ́n bàjẹ́ inú tiwọn ló bàjẹ́ ara tàwọn pa Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ṣé kò prove ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ipò òun sọ pé kí n ta lé òun wá bí mi ṣe máa ó ṣàmà máa sọ fún mi ẹ ta lé yẹn ẹ lé ní ẹ ta lé yẹn ẹ ti gbọ́ rí kéèyàn rẹ̀ǹtì lé ńlé ẹ ọmọ yahoo kò ní kí n ta lé ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ń bí ẹ̀yin ọ̀tá mi náà ayé yín ò ní dáa o ẹ̀yin ọ̀tá mi kẹ́ ṣòfò gbogbo ẹ̀yin tẹ́ ń kégùn fẹ́mi àtọmọ mi kégùn jẹ́ tiyín tọmọtọmọ tilétilé tọkọtọkọ táyátáyá gbogbo ibi tẹ́ ẹ ṣe láyé kó jẹ́ ìpín yín tó bá jẹ́ àwọn èèyàn náà ló ń bẹ̀ yín kọ́lọ́n bá ṣèdájọ́ gbóná fún wọn o Ọlọ́run kó bínú sí wọn kó bá wọn jà gidi gan gbogbo ẹni bá mi jà tó bọ́mọ mi jà kọ́lọ́n bá gbogbo yín jà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa tẹ̀sí gbàdúrà fún wa tí ó dẹ̀ yé yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ may Almighty bless me and you bless my daughter bless your home bless whatever you lay your hand may all of us prosper may we see the hand of our enemy may enemy not see our hand so shall it be love you guys ẹ ti pọ̀ tó bá tún ti di lọ́la tẹ́ bá tún ti fẹ́ ṣe síá mi tẹ́ fẹ́ bú mi dáadáa ẹ tún lọ pọ̀ sí wá ẹ wá bú mi ẹ tí a bá ti nà lára máa ń ta a ti nà yín jàtijàti spiritually a nà yín in all form so ẹ gbúdọ̀ jáde kẹtù jáde bí ìrànú ṣúgà láti manifest thank you Lord ẹ bá wa yìn Ọlọ́run lógo ògo thank you good night let me go and shower pure water la máa fi wẹ̀ ń sìn torí ó ti mú pọ́ǹpì ó ti lọ ó ti yẹ yín máa yẹn thank God pé gbogbo ilé ní toilet a bá fẹ́ lọ toilet a lè lọ sí ti down one so that a lè flush ẹ̀ lọ́la ó ti yẹ yín ó ti yọ ẹ̀rí wọ́n ní mo ti tán play Wàsíù lẹ́kọ̀ọ́ ẹ̀ tí ìrìn kankan Wàsíù ara ti ta ẹ́ terrorist Wàsíù Àyìndé pẹ̀lẹ́ àti gbogbo ẹ̀yin náà tá a mọ̀ tó ń ṣe ara ti ta yín ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ìkà ẹ pẹ̀lẹ́ o báwo lára yín ara yín ṣó ti yá díẹ̀ ẹ pẹ̀lẹ́ tó bá tún ti dọ̀la ẹ tún increase kó pọ̀ sí wá ó ti yé yín ẹ sọ gbogbo Nàìjíríà kẹ sọ gbogbo wọn kẹ sọ àwọn ọmọlọ́mọ di terrorist sí gbòòrò kẹ wá ní gbòòrò ọ̀dà ẹ gbọ́ ẹ continue ẹnu ẹlẹ́wà yẹn thank you. Ẹ̀rín kan pa mí ni ìwọ mo ní pé máa dá wọn lóhùn a sì wà ní tí ìmọ̀kan tá a fẹ́ ṣe pé a fẹ́ gba nǹkan wa padà ó sì kú ìkan ó ìkú kan síyá kan sì máa ṣe mo torí ẹ̀ mi iṣẹ́ mi ó ìkú síyá kan eléyìí sì àti kùdò mi ó ìkú síyá kan a máa gbá postpone yòókù a lè sọ yòókù kọ́lọ́run ṣọ́ wa ju another month ṣó ti yé ó ìkú síyá kan ó lè má jẹ lórí ibi ó kú síyá kan ṣó ti yé ó kù síyá kan ọmọ náà máa bú mi ẹ bá ti bú mi ẹ lọ ẹ máa kóṣì lọ ẹ lè jẹnu ọlá mi ẹ lè jẹnu owó mi ogún mi fúnra mi báyìí máa jẹ nǹkan mi ẹni bá ní má jẹ iṣẹ́ ọwọ́ mi ò ní jẹ tiẹ̀ ò ní gbé dẹnu tó máa fi dànù ẹni tó bá ní má jẹ iṣẹ́ ọwọ́ mi tó bá ní má jẹ gbogbo ore tí mo ṣe láyé ìwọ ò ní jẹ tiẹ̀ ò ní gbé débì kankan tó máa fi dànù mọ́ ẹ lọ́wọ́ èmi máa jẹ èrè iṣẹ́ ọwọ́ mi gbogbo ere tí mo ṣe láyé ni máa jẹ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kó ilé ìdída I said to kill I said good thing I do good job but for the criminals I'm like a threat to you ojú wọn ẹ má bínú Ọlọ́run ló rán mi níṣẹ́ yẹn ṣé ti yé ẹni tó bá dẹ̀ ti ròyàn jẹ la máa ń bẹ̀rù àkìrún bẹ̀rù ẹni tá a máa jẹ fún ṣé ti yé yín ẹ ti gbọ́ mo mọ̀ pé ó dùn yín gan but ẹ fi ẹ jẹ́ bẹ́ẹ̀ tó bá dẹ̀ tún ti dùn yín jẹ lè lọ́ọ̀ transformer ìyẹn bó ṣe jẹ́ good night love you guys thank you.